120 orí èèyàn nílùú Ìlọrin èèyàn kan ń tà lẹ́yọ kọ̀ọ̀kan orí ọmọnìyàn ó wá pákéjì 120 orí èèyàn ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin ní kí ló ṣe náà yé parọ́ fáwọn èèyàn náà ṣáà wà lọ́gbọ̀n mùsùlùmí wòrán. mo kí yín ẹ̀yàn olólùfẹ́ pẹ́ fanta ẹ wo ẹ wá kẹ̀kẹ́ fìdílé kẹwo fọ́nrán tí mo fẹ́ play fún yín yìí ẹ wo Alhaji Shittu sọ pẹrẹpẹ rọ̀rọ̀ ẹ wo ní ìlú Ìlọrin wọ́n ń ta orí ènìyàn láì sórí màálù láì sórí ẹran náà ń lé orí èèyàn sórí igbá ẹ wo Ìlọrin tá ló jìnnà tá ló súnmọ́ àlùjọ náà tá ti ń ta orí ènìyàn láì sórí ẹran ẹ wo wọ́n ti fi mufti wo wọ́n ti fi jọba náà wọ́n ti fi joyè kan mi mọyè tán sọ ẹ wo wọ́n kẹ̀kẹ́ fìdílé kan fọ́nrán tí mo fẹ́ play fún yín. àtàyí tẹ́ ń dún tẹ́ ń kùn ẹ̀yin ọmọ Yorùbá ni o kíní kan ni o yóò bá ya àwọn àrọ́mọdọ́mọ bàbá wọ bá Ìlọrin la máa jẹ lọ tọ́ án àwọn náà máa jẹ àwọn kárí án àwọn náà máa jẹ bẹ́ẹ̀ fẹ́ àwọn náà máa jẹ bẹ́ẹ̀ kọ́ àwọn náà máa jẹ́ lọ ọlá àti tóbi ọlọ́run fi nǹkan lọ́lẹ̀ ẹ̀yin òpònú kan bínú ṣé wọ́n fẹ̀yìn ẹlẹ́bọ́ bẹ́ẹ̀ kẹ́ máa ṣe ṣẹ̀ṣẹ̀ nú ìlú ẹ̀sìn ni àbúrò yìí dàrú ni tó ọlọ́run nípa àbáwọ́ bá lọ́rin fún wa báyìí àwa bá wọn dúpẹ́ ṣe rí nígbà míì máa ń wà téèyàn bá fi èèyàn joyè wọ́n ń fi èèyàn joyè láti fi jẹ́ kí onítọ̀hún yẹn láti fi tún onítọ̀hún ṣe pé òkè o ẹ̀jẹ̀ ọ̀dọ́ bí yóò wà lára èèyàn wọ́n wá wò pé òkè ẹ̀jẹ̀ àgbésípò ipò àgbàlagbà ẹ̀jẹ̀ ọ̀dọ́ tó wá wà lára onítọ̀hún yẹn àwa máa wá jùlẹ̀ wá máa sọ pé ìwọ odidi onítọ̀hún máa wà èmi tí mo tó báyìí èmi tó ń gbé sí rúpò báyìí ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n gbé irú onítọ̀hún sí rúpò ó yìí lè máa wọ pé kí ló kàn mí pẹ̀lú gbogbo rọ́mọ́rọ́mọ́rọ́ dẹ́yìn ẹ ló mú wa lórí program mo wà lórí program ó lè máa ní kí ló kàn mí pẹ̀lú gbogbo rọ́mọ́rọ́mọ́rọ́ tí gbogbo yín ṣe kí ni tèmi àti ẹ fi mílẹ̀ jáde ó yìí lè máa rọ́ọ̀dù gbogbo ọjọ́ bá ń ṣe àwa bá wà ọba Ìlọrin dúpẹ́ fọlọ́ bàbá ọba Ìlọrin wọ́n wá fi Sheikh wa Sulaiman Farouk bàbá mufti ẹ̀bà mi ẹ̀ṣẹ́ òpó wọ́n wá fún wọn ní oyè tó ní agbára oyè tó jẹ́ pé onítọ̀hún yẹn gbọ́dọ̀ kọ́kọ́ bismillah ẹni tó bá gbé sí rúpò yẹn ó gbọ́dọ̀ kọ́kọ́ humble onítọ̀hún gbọ́dọ̀ humble ààrẹ kò gbọ́dọ̀ jó ní gbéraga ó gbọ́dọ̀ jẹ́ ń tiẹ́ pé tó bá pèsè kéèsì tó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ jẹ́ tó ní year of listening tẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ tó máa wò pé tòótọ́ ni ìwọ náà sọ tiẹ̀ ìwọ náà sọ tiẹ̀ ìwọ náà sọ tiẹ̀ irú oyè yẹn náà wá fún Sheikh wa Sulaiman Farouk bàbá wọn ní kíjìpá àfa wa Sulaiman Farouk wọ́n wá jẹ́wọ́ pé oyè yìí àwọn tó gbà ní Ọlọ́run bá ló ń fi níjọba òun dẹ̀ ló ń fún yàn lóyè wọ́n jẹ́wọ́ bẹ́ẹ̀ wọ́n mú ìfẹ́ títí wọn wọ́n tẹ̀ mọ́lẹ̀ ìfẹ́ inú tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ ojú màálù mẹ́rin ojú ọ̀rọ̀ ẹ̀kẹ̀yìn sọ́lọ̀ tẹ́ bá wáyé tẹ́ bá ráyé tó ẹ̀kọ́jú sọ́lọ̀ téèyàn ò bá jéèyàn kò lè jéèyàn ọ̀rọ̀ yẹn kò ń sọ̀rọ̀ sí o kò kí ń ṣe ọ̀rọ̀ ìsìn ta ló lè rántí yí ẹ̀ tó ní Sheikh wa Sulaiman Farouk ti sọ̀rọ̀ yẹn ìwọ tó bá lè rántí táìpù ẹ̀ síbẹ̀ ká mọ iye kò táìpù yí ọdún tó ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn sọ táìpù ẹ̀ ọ̀rọ̀ yẹn tí Sheikh wa Sulaiman Farouk sọ kò kí ń ṣe ọ̀rọ̀
oṣù kan kò ń sọ̀rọ̀ ọdún kan kò ń sọ̀rọ̀ ọdún méjì kò kí ń sọ̀rọ̀ ọdún mẹ́ta kò kí ń sọ̀rọ̀ ọdún mẹ́rin kò kí ń sọ̀rọ̀ ọdún márùn kò kí ń sọ̀rọ̀ ọdún mẹ́fà kò ń sọ̀rọ̀ ọdún méje kò ń sọ̀rọ̀ ọdún mẹ́jọ kò ń sọ̀rọ̀ ọdún mẹ́sàn-án kò ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá ọ̀rọ̀ ọdún wo ni. Almost 23 years lọ́rọ̀ yẹn wàláì almost 23 years ago almost náà ti sọ̀rọ̀ yẹn ó ti pẹ́ náà ti sọ̀rọ̀ náà kò sọ èèyàn kọ́kọ́ 2019 kiri ọ̀rọ̀ tó ti sọ pẹ́ti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 pẹ́ wọ́n ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ gbogbo ẹ̀yin àfa àtẹwà ń bọ̀ ta nísìn ni onísìn ṣé ẹ lẹ́ẹ̀gbọ́ nígbà yẹn tó fi dórí Jackman ṣọ́ọ̀lọ́ ọ̀gbọ́ nígbà yẹn ẹ má ṣàbòsí tó fi dórí Jackman àtàwọn ọ̀dọ́ mi àtàwọn àgbààfà mi ṣẹlẹ̀ gbọ́ nígbà yẹn gbogbo yín lẹ gbọ́ nígbà yẹn ta ló kọ́kọ́ jáde ẹ̀yin èèyàn ìwọ tó bá mú ẹni tó kọ́kọ́ tápù ọ̀rọ̀ yẹn táìpù ẹ̀ síbẹ̀ ẹni tó kọ́kọ́ jáde tó kọ́kọ́ sọ pé ìsọkúsọ ni ọ̀rọ̀ yìí talento ẹ táìpù ẹ̀ síbẹ̀ ìwọ tó bá mú ẹni tó kọ́kọ́ tápù ọ̀rọ̀ yẹn gbé síta táìpù ẹ̀. tó di wàhálà lórí íńtánẹ́ẹ̀tì tó dariwo ọ̀rọ̀ tó dariwo tó di wàhálà tá à ń búra wa tá à ń ṣépè èèyàn kan sọ pé àmírù àjàlá irọ́ lórí íńtánẹ́ẹ̀tì láì tí kò gbọ́ ẹni tó kọ́kọ́ pariwo ọ̀rọ̀ yìí síta tó dariwo tí mò ń pílì ẹ̀ báyìí pé ẹgbọ́n dáfà yìí wí orí platform wa save your soul yìí ni ó dẹ̀ di ariwo gan ó di wàhálà táàmù gbà tá à ń pariwo lọ́wọ́ tá à ń pariwo pé jálàbí kò sínú Islam ẹ má ṣoògùn táàmù gbà yẹn ni jẹ́ kí àwọn ẹni tó lè ṣe pé irọ́ ló pa Saheed Shittu lára àwọn ẹni tó takú wa jẹ́ ń gbé jáde fún ẹ nígbà náà wá gbọ́ lára àwọn tó takù wà rí ẹni tó bá mọ̀ táwọn ọmọkùnrin yìí lára àwọn tó takù wá gbà yẹn nìyẹn o ní ìgbà yẹn tó ń takù wá lórí ọ̀rọ̀ yìí tá à ń bá wọn fà pé jálàbí ò sínú Islam níbo lẹ́yìn oníwọ̀nrànwọ̀nrán tẹ́ ń pariwo sí níbo lẹ́wà iṣẹ́ máa wọ́n eléyìí sẹ́yìn máa wọ́n eléyìí ẹja gbọ́ dáfà ìwé ìfẹ́ wí mọ̀ ń bọ̀. lọ́pọ̀ ọdún ọlọ́run ọba gbójúmọ́ ọ̀n sọ̀rọ̀ yẹn àṣẹ alimudiru alimarikasu àṣẹ alimudiru alimarikasa ìwọlọ́láyé rẹ̀ òsì ní ń bọ́ kí ṣe wá sí nọ́mà sọ̀rọ̀ fáyé
play tó bá fẹ́ play jẹ́ ká yọ mọ̀ wọ́n sọ̀rọ̀ àlá wọ́n ṣe jálàbí wọ́n ṣe kíní kan àwọn bàbá rẹ ló kó jálàbí dé àwọn bàbá rẹ ni wọ́n ṣe àwọn ẹbí wọ́n ṣe àgbà àwọn bàbá rẹ ni wọ́n tún ṣe jálàbí fún wọn á tún ṣe jálàbí fún àwọn tó tún àwọn tí tún bọ̀ nù ìdílé yín àwa náà láṣẹ fún wọn ọ̀rọ̀ ayé nǹkan wò á sì sẹ́gun náà lọ́wọ́ dàrú mọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ní tó bá kọ báwọn tí wọ́n kọ́ skáànì tí wọ́n máa yà tí wọ́n ṣe lè yà ní tí èsèsè wọn làwa náà kẹ́kọ̀ọ́ nípa káyẹ nǹkan wò ìsáàbì ń bẹ lọ́tọ̀ tí a máa fi wò lẹ́yìn owó ìrìn àjò ọmọnìyàn pé bó ti ríre àǹtí rọ́múlì ń bẹ lọ́tọ̀ yìí tó bá fẹ́ kọ́ àbọ̀ fẹ́ mọ̀ ní kọ́ wá ọ̀kọ́ ọ̀mọ́ oní ọ̀dà tó bá dé pé ìrẹ́ bá pé ọmọ náà téèyàn bá kọ́ téèyàn bá mọ̀ lẹ́yìn àgbé àtọ̀rọ̀ síra wọn pé mo ti débẹ̀ mo ti mọ̀ o ó ṣe ríre o kí wọn wàhálà tó ń bá kí ọlọ́run dákun gbogbo apáta ọlọ́mọdàmú wa Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal khatimi lima sabaqa nasir. ṣó mọ ọkùnrin yìí rí ara àwọn tájọ bẹ̀rẹ̀ ariwo rẹ̀ tájọ ń pariwo pé a ní gbà àlùmọ́ríkàsà ara àwọn tájọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ariwo lélẹ́yìí tá à ń bájà pé kò sí jálàbí nínú Islam mọ̀ ń bọ̀ ara àwọn tá à ń pariwo lé lórí rẹ̀ ara wọn rẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ gan nígbà tá à ń pariwo gbà yẹn tó ń dìfẹ́ǹdì pé òun mọ tó ń sọ ni ìsọkúsọ ló ń sọ òun mọ tó ń wí mo dẹ̀ ń pariwo pé ń tàfà wa Sheikh Sulaiman Farouk wí kò dáa kò dáa kò dáa kò dáa ẹ̀jẹ̀ kan yí padà ọmọ àlè ni ẹ kò bàbá ẹ kíní kan ọmọ bàbá onípọ̀ mọ́ ọmọ yẹn lẹ́jà dídín mi torí ẹ mi ò relent pé mi ò ní sọmọ but nígbà tí mo ti rí ìdánilójú pé Sheikh Sulaiman Farouk ti gbìyànjú láti máa yí padà ní ìgbà tá a pariwo kó tó di ọ̀rọ̀ Salafi 1990 mo ti rí báwọn àfáà yìí ṣetán àti máa yí ọ̀rọ̀ ẹnu wọn padà mo wá pariwo pé ẹ̀yin àfáà yìí Salafi 1990 ò tí ì ṣẹlẹ̀ o mo ní iṣẹ́ ti wá kàn yín báyìí èmi ti báṣẹ́ tèmi dé lẹ́bù tí ẹ pé ó ti lápẹ̀rẹ̀ ẹ̀yin ní ẹ parí iṣẹ́ tó kù ẹ máa wá fi sùúrù ṣàlàyé fún wọn báyìí torí pé iṣẹ́ tèmi ṣe mo dàbí búdósà ni mo búdós gbogbo irọ́ jáde mo fa gbogbo irọ́ jáde mo clear gbogbo irọ́ kúrò lójú ọ̀nà fún yín ẹ̀yin àfọ onísùn náà bó ṣe rí gangan nìyẹn o tó bá rúbẹ lójú pé kò rí bẹ́ẹ̀ mú títí ẹ wá kò sí pé irọ́ bó ṣe rí rè mo búdósì gbogbo irọ́ tó ń pa táwọn àfọ oníjàlábí ń pa mo búdósì gbogbo ẹ̀ kúrò lọ́nà fún yín pé irọ́ ni ẹ má bẹ̀rù àṣàsí wọn ọ̀nà rèé irọ́ ni tó bá kakùrì sí ìwọ̀n lè sàfí ẹ kó rún ẹ̀yìn irọ́ ni ọ̀nà agbára kankan dáòtú ẹ̀ sí pé irọ́ ni mò ń padà nígbà táwa báṣẹ́ débẹ̀ yìí pé ẹ̀yin àbá ó yá ẹ̀yin wa máa fọ́n súnà sílẹ̀ ẹ jẹ́ kí mi sún mẹ́yìn fún yín ká máa gbọ́ wá sí àwọn àfọ́ní súnà ká máa gbọ́ wá sí lógo ká máa gbọ́ ìgbà yẹn ni tí a ti parí iṣẹ́ èmi ti gbìyànjú iṣẹ́ tèmi fún yín mo ti lé páàsì sí yín ó yẹ máa gbé bọ́ọ̀lù lọ ẹ wá mú bọ́ọ̀lù ẹ wá ń gbà pẹ́nárìtì ẹ ń gbà pẹ́nárìtì lọ sí tróyìn ẹ ń gbà pẹ́nárìtì kò sí kípa lójú post ẹ tún gbàdá ó wá di pé àwọn àfa tó jó ní súnú àgbà ẹ ń bàdá àwọn ẹ ń ṣe kínní ẹ ń ṣe wọ́n lọ́wọ́ pẹ̀lú wọn mo ní àwọn àfa yìí mo tún wá ń ṣe program pé àwọn àfa yìí ti ṣetán àti gbọ́n tẹ́ fẹ́ wí ẹ má bu ọfẹ
wàláì tàláì súnmọ́ billahi lẹ́sìláwà púpọ̀ nú àwọn àgbà fáyé ni mo bá sọ̀rọ̀ púpọ̀ nú wọn ni mo bá sọ̀rọ̀ wọ́n dà sọ mi pé ṣé mo rí pé àwọn sọ gbogbo àkọ́tà àwọn sọ mọ́ díẹ̀díẹ̀ àwọn máa yí padà mo dẹ̀ lóòtítọ́ ẹ bá wa yí padà tá a bá ṣàtẹ̀ ti gbọ́ mi mọ̀ ìyókù ọlọ́run á tún owó wa ṣe papọ̀ gbogbo alẹ́ rú ẹlẹ́ṣẹ̀ kí ni èrè tí fẹ́ jẹ nínú pé kí n máa lálàṣe wọn kí lè èrè tí fẹ́ jẹ nínú kí n máa bú wọn ohun tí mo nílò wọn ni pé kó change tó ń sọ kán bọ́ sórí ìtọ́lọ́run sọ pé ànábì sọ pé àwa máa dẹrú wọn a máa dọmọ kéwu wọn tá a bá gbọ́ pọ́ńbọ̀ níbì kan a máa bá wọn lọ clear road a máa sáré tẹ̀lé wọn lẹ́gbẹ̀ẹ́ àfáà wa ló ń bọ̀ yẹn o torí pé iyì Islam náà jẹ́ fún wa ìdùnnú ká gbọ́ pàfà wa kan ṣé Sùlàìmọ́nù Fàrúkù ń bọ̀ níbì kan pé àwọn náà fẹ́ wá ṣe wá sí níbì kan o kí ló kọ́ sí mi kí wá ní àmì ìlọsí tó ti ṣe wá sí kí ló fẹ́ mú mi pé mi ò ní lọ bẹ̀ pé àfáà wa gbà ṣé kò Sùlàìmọ́nù Fàrúkù fẹ́ lọ ṣe wá sí níbì kan kí ló kọ́ sí mi láti gbàṣọ wò pé wọ́n ní ṣé Sùlàìmọ́nù Fàrúkù fẹ́ ṣe wá sí bẹ́ẹ̀ pé ìyàwó ọmọ ìyá gbogbo ẹ̀jẹ̀ kan ló gbé wá sí torí pé àmọ̀ pé tá a máa gbọ́ ń bẹ̀ nǹkan ọ̀dùnnú la máa gbọ́ ń bẹ̀ kí ló fẹ́ kọ́ sí mi tí mi ní lọ bẹ̀ ìdùnnú náà jẹ́ fún wa ṣùgbọ́n tí a bá ní a fẹ́ lọ bẹ̀ tá à ní gbọ́ pọ́lọ́hún sọ pé ànábì sọ pé báwo la ṣe máa lọ bẹ̀ á ní lọ ìdùnnú làwọn àfáà yìí jẹ́ fún wa mo wá ń sọ fún àwọn ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n pé ẹ ní sùúrù ẹ fi sùúrù bá wọn sọ wọ́n ṣe tán àti change ìtàn sọ́sẹ́ ariwo yìí ò lè mú wọn kò possible tó bá ní ìhàn pariwo lé wọn lórí ẹ̀yin pa ìdájì ariwo tí mo pa ni wọ́n lọ wọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo ń sìn tẹ̀ ń pariwo mo ń gbọ́ kan tí kan ṣe pé ariwo táwọn pa ló jẹ́ ká bá Sùlàìmọ́nù Fàrúkù change mo ní ìwọ òponu ẹni tí ò ń gbọ́ tó ń wí ṣó tiẹ̀ mọ̀ pé exist ṣó mọ̀ pé exist ṣáà Sùlàìmọ́nù Fàrúkù mọ̀ pé exist ariwo ẹ̀ ò mú fún àfáà yẹn an inch kò mú fún àfáà yẹn an inch torí kò ní gbọ́ kò kí ń gbọ́ ó kàn pariwo tiẹ̀ ń gbó bí ajá ni ariwo ẹ o mú bàbá and eight ni mo sọ fún ẹ o kí ló ṣe ìwọ olórí ẹ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tí yín wò kò wá sọ pé ọ̀rọ̀ tí wọ́n ló change àfàlà bíbù lágbàjì àfàlà bíbù change títí wọn ọ̀rọ̀ ìta àfàlà bíbù sọ pé Saheed Shittu ó kún ọ̀rọ̀ títí Saheed Shittu ló jẹ́ káwọn yìí ń dáwọn sọ padà wọ́n fẹ́ change fúnra wọn ni ìwọ lè change irú àwọn èèyàn yẹn ariwo wo ló fẹ́ pa wàá kọ́ máa pariwo àmà gbó bí ajá lásán ni wọ́n ní change wọ́n á máa wò pé kí ni tó fẹ́ mú mi ni orí ẹ̀ dàrú ni àbó mọ́ tó sọ wọ́n ní gẹ́ lóhùn kí n pariwo jù bẹ́ẹ̀ lọ́mọ ẹgbẹ́ kí ló ń sọ but àpọ́nlé tí wọ́n bá ń fún wọn respect tí wọ́n bá ń fún wọn wọ́n máa wò pé ọmọkùnrin yìí ó dẹ̀ pọ̀ wálé o bí ò torí tọ lọ́hùn á torí àpọ́nlé tó ń fóun kò ní jẹ́ kó lè ṣe ẹlòmíì lọ́nà mọ́ ọ̀dẹ̀ ní ń dà ń wí fún yín nìyẹn tá à ń gbàgbọ́ fún yín pé a lè bá wọn pípò yìí ṣe ẹ̀ ń dá a lè bá wọn ṣe a lè bá wọn ṣe ẹ̀ lè bá wọn ṣe báwo lè fẹ́ pé wọ́n ṣàkíyèsí tó máa fi change wá farabalẹ̀ wá fi sùúrù bá wọn sọ̀rọ̀ wá máa bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ wá máa fi máa change bí wọn ò torí tọ lọ́hùn fẹ́ wọn á torí àpọ́nlé tó ń ṣe fáwọn torí àpọ́nlé tiẹ̀ tó ń ṣe fún wọn yẹn kò ní jẹ́ kó lè sọ ẹlòmínú ọ̀dẹ̀ ni ẹ̀gbọ́n ẹni ò lo wisdom yìí ṣe bọ́ ọlọ́run sọ̀rọ̀ gbogbo àwọn ànábì ẹ̀ àtẹ iná hukiman àbí hukiman wà ilman ọlọ́run àkọ́kọ́ fún wọn ní wisdom kó tó fi ìmọ̀ gbáǹdì ẹ̀yìn yìí kò ní ìmọ̀ ní wisdom kí ló ń fa ní gbogbo kéwúlẹ̀ onílé káàkiri eré kéwú eré pẹ́kẹ́ balẹ̀ málìbá alifati alikẹsọ yìí alidomawu ahiwu ìyẹn nìkan náà sáré gbogbo àwọn ànábì ọlọ́run pátá hukiman ọlọ́run àṣẹ wàá fi ilmọ̀ gbáǹdì wisdom lọ́lọ́run máa kọ́kọ́ fún wọn bí wọ́n ṣe ń cooperate pẹ̀lú life. So nígbà tí mo pariwo yẹn kí
mi ó ní wèrè ó ní ẹwọ irùngbọ̀n wèrè èmi ló bá rí ó ní ẹwọ irùngbọ̀n wèrè ẹwọ bọ̀bọ̀ ìwọ ń bú mi bọ̀bọ̀ yìí ló ń bú mi ó ní ẹwọ irùngbọ̀n wèrè kémi náà bá bú ẹ pé àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ kọ bàbá wọ̀ bú mi sì pé irùngbọ̀n tèmi sì ṣé irùngbọ̀n tèmi kí irùngbọ̀n mi ṣe fún ẹ irùngbọ̀n mi ò ṣe kọ́kọ́ fún ẹ o irùngbọ̀n mi ò ṣe irùngbọ̀n mi ò fẹ́ fi dá ìsì ó wá bú mi pé ó bú mi kémi náà wá bú ẹ pé àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ wọn ni ń bú ẹ̀dá ọlọ́run ṣẹ́dá ọlọ́run kan ní irùngbọ̀n tèmi náà ṣé mi ni mo change ẹ̀ sí kọ́lọ̀ báyìí ìwọ ló bú mi sì àbí kí ni mo ṣe fún ẹ tó ṣe pé ẹwọ orùngbọ̀n ó ní ẹwọ orùngbọ̀n wèrè kí ni mo ṣe tí mo fi jẹ́ wèrè kí ni mo ṣe tí mo fi jẹ́ wèrè kí ni wọ́n ní èmi ni wọ́n ń pè ní wèrè ìwọ kọ́ àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ ogú ṣèbọ́nà ló dá arúgbọ̀n tèmi náà bẹ́ẹ̀ ló jẹ́ kí n ní arúgbọ̀n white ìwọ náà àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ ọlọ́run ẹ̀ àjọ búra wa nìyí ọlọ́run ní mẹ́rin àmìlà sẹ́yìn àtàlì fàlàyé jìsà ìlàmísílà ẹnikẹ́ni tó bá ṣàbùkọ tábà máa san lẹ́sàn irú ẹ̀ gẹ́lẹ́ la máa fi san lẹ́sàn ìwọ pè mí ní ẹwọ orúgbọ́n wèrè ìwọ náà àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ ó dùn ẹ̀ ìpéyù wọ́n bó tiẹ̀ ló máa dùn ẹ́ jù ẹ bá mi kọ́ tiẹ̀ ẹ wá àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ wọn abẹ géètì àwọn ẹgbẹ́ máa fi ẹ pa mọ̀ pé ariwo mi máa ń dùn ọ́ mọ̀ pé mi ò tọ́jú ẹ mi ò bú ẹ mo ń lọ mi jẹ́jẹ́ ni òun ló kọ ó kọ ẹwọ wèrè ẹwọ tó kọ jẹbẹ screenshot ẹ gbogbo yẹn rí ó ní ẹwọ orúngbọ̀n wèrè n tó kọ rí jẹbẹ tọ́jú ẹ síbi ó ní ẹwọ orúngbọ̀n wèrè báwo ni jẹ́ wèrè tó ṣe tó lọ́pọ̀ mọ̀ sí pé ẹ má ṣe bọ̀ ẹ má jẹ oògùn ọ̀rọ̀ tó kọ́ rẹ̀ ọ̀fẹ́ gbogbo yẹn rí tó kọ́ wèrè ara ẹni òwúrọ̀ ló kọ́ ẹwọ ó ní ẹwọ irùngbọ̀n wèrè ẹwọ àbí èmi náà lè gbóhùn náà ṣé mo jẹ̀bi bá ní àṣà ẹni tuntun pa àpòyẹ kó ṣe bẹ́ẹ̀ nínú máa fún lẹ́sìn para bó ṣe dá nìyẹn ọlọ́run ní mọ́lẹ̀ àmìlà sẹ́yìn àtàrí ẹnikẹ́ni tó bá ṣàwúrú kan tó bá ṣe tí ó dà kan tábà máa san lẹ́sàn ilá mísílà irú ẹ̀ gẹ́gẹ́ la máa san lẹ́sàn èmi náà san lẹ́sàn tó fi tiẹ̀ àwọn ọmọ ẹ̀rọ bí ẹni wọ̀yọ́ mi ní búlọ́ọ̀kì ẹ o kó máa dùn ẹ kó dùn ẹ àwọn ọmọ ẹ̀rọ bí ẹni wọ̀yọ́ máa bẹ gbé fọ́tò ẹ máa wọlé máa bẹ gbé fọ́tò ẹ máa gbé síbi tí mo ti ń bú ẹ so àwọn àfáà Sheikh Sulaiman Farouk yìí inú wa wá dùn látàrí àná ìkànnà àwọn èèyàn mi yẹn ó yọ lọ́hùn Kàbírù àjọ máa ń ṣiṣẹ́ ilẹ̀ yìí ó yẹ kí n ti ṣe fídíò yìí látàárọ̀ bọ̀ mo wà ní police station mo wà tí mo ń sọ́ọ̀tì àwọn èèyàn kọ́ta fún lówó kó bá wa kó nǹkan wa tó gbó wa sálọ tí mo wá kó àwọn èèyàn ẹ̀ ìyẹn ni mo yanjú lọ́wọ́ owó yẹn dẹ̀ pọ̀ ok ó yẹ kí n ṣe program yìí látàárọ̀ bá èèyàn mi Kàbírù yìí wá ń disturb mi pé ṣé àbáṣáyédì àjọ máa ń ṣe èmi onítọ̀hún yẹn àjọ máa ń ṣe bísíǹsì ilẹ̀ ni ó ní sójú pápá mi ti yí padà àtòrú àná àti òru mọ́jú èmi ṣá ló ti ń sẹ́ni fídíò yẹn sí mi nígbà tí mo rí fídíò yẹn ní ìdájí kùtùkùtù háì ẹsẹ̀kẹsẹ̀ bí mo ṣe ń rí tí mo kọ́ tiẹ̀ jáde ni mo post ẹ̀ mo wá fílẹ̀ kó máa play lọ tí ò bá yẹ pé èèyàn kan pè mí sórí fóònù mi yẹn ní àárọ̀ yìí ni mo fẹ́ fílẹ̀ fún wákàtí mẹ́jọ ni but èèyàn kan ló pè mí ó yẹ kí n tẹ lọ́ọ̀kì kẹ́nìbọ̀dì má lè pè mí sórí ẹ̀ but èèyàn kan wá pè mí sórí ẹ̀ mọ́ ọ́ n tó fà tó fi kọ́ọ̀tì ni wákàtí mẹ́jọ mẹ́rin fílẹ̀ kó máa play lọ torí ibi tí inú mi dùn dé lórí tí Sheikh wa Sulaiman Farouk ṣe láti lè sọmọ kọ́rẹ́jì wọn láti bọ́ síta bàbá wọn bá lọ́rin abáyé dúpẹ́ fọlọ́hún pé oríire
oríire nìlọrin ṣe lójú yín kó dídí àgbà àfáà wá bọ́ tàbáyìí kó wá sọ nǹkan ti pẹ́ kó ọ̀rọ̀ yẹn wá kún tó dá wàhálà alẹ̀ sínú ẹ̀mí àwọn èèyàn kan kò ń ṣe ọ̀rọ̀ yẹn lọ́jọ́ kọ́ ọmọ wèrè yẹn lọ pààyàn o tí wọ́n bá ṣe kọ́rọ̀ yẹn ni o kàn ń gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni o but ọ̀rọ̀ yẹn dá wàhálà alẹ̀ láàrin tiwa lè mímí ni o ọmọ tó lọ pààyàn nílọrin torí mo gbọ́ táwọn kan pariwo mo rí onírọ̀ kan mi ìfẹ́ dárúkọ ẹ̀ ó bọ́ síta ó ní irú eléyìí ò ṣẹlẹ̀ ńlọrin rí mo ní gbẹ́nu ẹ dákẹ́ kí ni ò ṣẹlẹ̀ ńlọrin rí ó ti ń ṣẹlẹ̀ ńlọrin ti pẹ́ jẹ́ fi kọ́ mọ̀ ẹ́ bá fún ẹlẹ́yọ̀ kan sí wàá shock wàá yíyàgbẹ́ sí pàǹtì ẹ̀ wàá ṣe kí ni you gonna shit in your pint wúrọ̀ orí èèyàn 120 orí ọmọ nìyàn ó ti bọ́ rí 120 orí èèyàn nílùú Ìlọrin èèyàn kan ń tà ó ń tà lẹ́yọ kọ̀ọ̀kan orí ọmọ nìyàn ó wá pákéjì 120 orí èèyàn ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin rí kí ló ń ṣe ẹ̀ náà yé parọ́ fáwọn èèyàn náà ṣáà wà lọ́mọ gùmùsùn ni wòrán 120 orí ọmọ nìyàn rí orí èèyàn rí ńlẹ̀lẹ̀ yìí orí èèyàn rí òun rí ńlẹ̀lẹ̀ orí èèyàn òun ló páàkì sílẹ̀ lẹ́yìn kí ló wá ń sọ ṣé o rò pé dídìrín ni wá ni ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin rí mo máa gbé ojú pásítọ̀ náà jáde wò pásítọ̀ ni 120 orí ọmọ nìyàn ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin rí kí ni ò ṣẹlẹ̀ ńlọrin rí 120 orí ọmọ nìyàn òun rè orí èèyàn rè ńlẹ̀lẹ̀ tónítọ̀ ń tà 120 woman's call òun lè orí èèyàn kí ló wá ń sọ wo òun rè má ní kíní kan sáyẹ́dì sí tù ló frame ẹ̀ àbúrò yẹn dàrú ni tí mo ti ń post ti pẹ́ news ló gbé náà kí ló ṣe àwọn ọlọ́pàá ló gbé jáde náà 120 orí ọmọ nìyàn pastor nílọrin tí pastor fi lè ṣerú ẹ̀ wàá máa sọ pé pàfọ́ kì í ṣe no sọ fún mi sí pàfọ́ kì í ṣe kò ṣe ẹ̀ lọ́wọ́ àwọn àfáàrí wàá ń bí májà tọ́ ọ̀bọ̀ májà tọ́ ọ̀bọ̀ májà tọ́ ọ̀bọ̀ májà tọ́ ọ̀bọ̀ wọ́n sọ jáde pé àwọn àfọ́ kì í ṣe o àwọn ẹlẹ́bọ nìkan ló ń ṣe lọ́rí o àwọn kírísítẹ́nì nìkan ló ń gé orí èèyàn o mùsùlùmí ò kì í ṣe pápárọ̀ o pápárọ̀ o ọmọ àfa àgbà kan wọ́n kápá ti èèyàn mọ́ lọ́wọ́ bàbá ẹ̀ ti ṣaláìsí almost 5 years ago wọ́n ti ọmọ yẹn mọ́lé àti gbọ́ pọ́n ti rìlíìsì ọmọ yẹn nílọrin kí ló ṣe ẹ́ àìmọye àwọn videos series of videos tí mo ní lọ́wọ́ tá a máa ń play tẹ́tẹ́lẹ̀ nílọrin ìwọ wá ń parọ́ jẹ́ kó rí ẹ pé má ní kó ṣẹlẹ̀ nílọrin láyé ẹ má tó tún sọ mọ́ àní ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ lọ jáwọ́ bí jálàbí ẹ jáwọ́ bí jálàbí kò ń ṣara Islam ẹbí dójú ti Islam ni. kéèyàn máa lo páàtì èèyàn àbò ń lo páàtì ẹranko kò bá jálàǹgbá ló lò aláràámù ni fún ẹsẹ oní ọjà èèyàn ò tà oní òun sọṣẹ àwúrẹ fún òun sọṣẹ ìtajà fún tá lànàbì ṣe fún rí tó bá lè bọ́dà fún yẹs ànàbì ṣe fún lágbájá ó ṣe fún tàmẹ̀lú ó ṣe fún làkàdó nà tá lànàbì ṣe fún rí ẹ̀yin àfáàyè bọ́ta ẹ ṣe fídíò pé ànábì o ó ń ṣe jálàbí fún ó máa ń ṣe jálàbí fáwọn èèyàn òun náà ń gún ọṣẹ fáwọn èèyàn ẹ bọ́ta kẹsàn náà tó bá dé police station wàá bá àwọn ọlọ́pàá àwọn àfáà láì mọye series of police stations wàá rà àwọn àfáà bẹ́ẹ̀ tó ń mú mi kí ló dé lórí pé wọ́n gé orí èèyàn wọ́n pààyàn wọ́n ló fẹ́ lóyàn fowó ó fẹ́ ṣe kíní kan kí ló dé wọ́n ṣépè fún yín
sọ ṣe pé fẹ́yìn àfa yẹn ni níbo lẹ ti lórí burúkú tẹ̀ ń ṣe níbo lẹ ti adẹ pariwo ẹ̀sùn àmọ́ àti fẹ́ẹ́ nìjára fi ta pé àní ò sábúrú ń bẹ́ẹ̀ àní ò sí aburú ń bẹ́ẹ̀ àná àní gbà jálàbí táwọn ń ṣe àwọn olópàtì èèyàn ọpọlọ jímèrè là ń lò orí ẹ̀ burú pẹ̀lú ọpọlọ jímèrè tó ń lò mo ń tọ́tẹ̀ ó ń ṣọṣẹ́ àwúrò ó ń ṣọṣẹ́ ìtajà níbo ló ti rí ẹ̀yin àfa tẹ́ ń ṣoògùn tẹ́ ń ṣọṣẹ́ àwúrè tẹ́ ń ṣọṣẹ́ ìtajà níbo lẹ ti rí bàbá wa mufti ọlọ́run àbá wa dúpẹ́ fún yín bàbá wa mufti ọlọ́run ò ní jára kì í ṣe rí ìtẹ́ ṣe fún wa yìí ẹ ṣe fúnra yín ẹ ṣe fún ara yín nìkan Islam lẹ ṣe fún ẹ gbọ́ ọ̀sẹ̀ bàbá mufti wí bàbá mufti wí bàbá mufti ní àwọn wà foríjì lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà foríjì àwọn la ilaha illa Allah ẹlòmí pẹ́ lágbàfà kò hànbù kò lè rẹ yí apá ẹ̀ lẹ̀ bàbá mufti wá múra wọn wá rẹ̀ yí apá wọn lẹ̀ fún àwàwò tó bá dúró wọn lé pé kí ló kàn mí pẹ̀lú yín àbẹ́yìn get out kó bí mo dúró lé lórí náà ni kí la fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe sí kò sí tá lè ṣe ẹjẹ àwo fídíò wọn yẹn ẹjẹ àwo kí bàbá mufti ẹwọ bàbá ọlọ́run o mo bẹ̀ ọlọ́run mo bẹ̀ ọlọ́run má daṣẹ́ àfa Sulaiman Faruku nù bá mi tún àfa yìí ṣe bá ń sọ́dọ̀ máa jọ náà ọlọ́run ó fagbára wọ ọlọ́run mo fi bẹ̀ ọlọ́run bá mi tún àfa yìí ṣe bó ṣe wà lọ ọlọ́run mo bẹ̀ ọlọ́run jọ ọlọ́run má yẹ pẹ̀lẹ́ àfa yìí bá fún àwa Sulaiman Faruku ṣe bó ṣe bọ́sítà tí wọ́n gbìyànjú àti ṣe àtúnṣe lórí fídíò yìí ẹ máa wo iyì tó máa bá wọn nísìn iyì á máa bá wọn gan ju ìtàn sí ní tẹ̀tẹ̀lẹ̀ lọ but jẹ́jẹ́ ẹ̀kọ́ ìwọ tó bá wá tún jáde kó fẹ́ máa wá àtáàkì wọn ọmọ bó ṣéèkì wa Kamilu ti jáde wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹni ẹ̀tọ́ bá bìrè nù yín kẹ́ máa wá bọ́tà kẹ́ máa wá bú àbá mufti padà àwọn wà náà ọmọ ogun tá máa bá yín jà èmi ní nọ́mbà 1 tó máa kọ́kọ́ gbógun tiẹ̀ tó ní láìkì ẹ̀ mo já ẹ̀tọ́ ni o mo já ẹ̀tọ́ pátápátá torí pé ìkànnù àwọn àáfàá wa onísùnà tá bìlífù pé ó yẹ kán rẹ̀ yí apá wọn lẹ̀ tá bìlífù pé tàbá àwọn eléyìí o orí súnà ànábì náà wà tó bá ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ make apology ìkànnù àwọn àáfàá wa ó ya fọ́tò wọ́n wá pèsè àkíyèsí pé àáfàá yìí fọ́tò kìnnìkan ó wá ń ṣe tàwí látù lórí fọ́tò kó ní gbogbo ẹ̀yin jọmọ́ mi ẹ má má bínú kọ́nà foríjì wá ó wáyé bẹ́ẹ̀ ni iná ńlá kò fúru rọ̀ yìí ó ti tán ṣàbẹ́nu ẹlẹ́gbàá ni ó wá ní mo wá sá ọmọyàbí fọ́tò mo ń gọ mi ìwà aráyè sámú ọmọyàbí mo ti sẹ́tì kámẹ́rà kalẹ̀ aláyé ta ló bí ẹlẹ́jọ́ aláyé òṣìwò lòun tá ń bí ẹ wọ́n ní òya fọ́tò sípò iná ńlá kò fúru rọ̀ yìí ẹlẹ́foríjì lọ́lọ́run mi ìríra mi gbàálẹ̀ lọ́wọ́ wọn ní tó kọ́lọ̀ foríjì gbogbo wa ta ló fẹ́ bí ẹlẹ́jọ́ ta ló fẹ́ máa tún bí ẹ ta ló ń bí ẹ ní kò máa wí wòròwòrò ta ń bí ẹ ta ló máa bí ẹlẹ́jọ́ pé nígbà o ta ló tó bẹ̀ tó máa ní òun nígbà pé o ṣe ya fọ́tò pé àwọn nígbà pé a máa nù ẹlẹ́gbàá ni ẹgbàá wo ló wà fẹ́ tó ya fọ́tò kò sí tó bá jọ́ gbé dàdí nìkan la mọ̀ pé bóyá ó lè kò tí ẹ̀ gara torí àwòrán làwọn dúró lé lórí kò ń ṣe fọ́tò tí ò bá dẹ̀ ti gbé kọ́lé ó tán kò wá bọ́ta kò wá sọ pé kíní yìí ó ṣe mistake rí ìkan tó bọ́ta ọ̀dọ́ àfa àti ẹ̀nìyẹn ọ̀dọ́ nìyẹn ọ̀dọ́ dẹ̀ndẹ́lẹ̀ dẹ̀ndẹ́rẹ̀ lílẹ̀
òun tún lọ kúnlẹ̀ ó lọ bẹ̀rẹ̀ síwájú àfa ẹ̀ kọ́mọ́ ní kútùbù ó lọ kúnlẹ̀ síwájú àfa ẹ̀ wọ́n ní tó tọ́ mà ní ìmàríra mi gbà ní iwájú àfa mi mà ní tí ìbá kúnlẹ̀ iwájú wọn ẹ̀yin náà mọ̀ fáwọn àfa wa yìí wọn ọ̀rọ̀ wa wọn àti ìgbọ̀yé ó ti tó ta ló máa bí ẹlẹ́jọ́ kò sẹ́ tó máa bí ẹlẹ́jọ́ níjọ́ tí mo lọ sọ tù tọ́ni kí n dọ̀bálẹ̀ fún bàbá yẹn níbẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ yẹn jáde mi ni mo sọ jáde fúnra mi pé wọ́n fọ́ọ̀sì mi wọ́n jà wàhálà mi kì í sọ̀rọ̀ kí n dọ̀bálẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ wọ́n wọ́ mi sílẹ̀ ẹlẹ́ báyìí wọ́n domi sí mi lórí wọ́n tún gbẹ́sẹ̀ mi lórí èmi mo sọ oníṣèyàn ló sọ èmi gbọ́ngàn mo fẹ́ lára mi sọ tó bá jẹ́ pé mọ́mì mi àti dáàdì mi wọn kì í ṣe onísùnà ṣó ń gbọ́ mi mọ́mì mi àti dáàdì mi ò ń ṣe onísùnà débi pé tí bá wá fẹ́ kí wọn wá dúró pé o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mi wàláhì máa dọ̀bálẹ̀ fún mọ́mì mi tó bá yẹ pé dáàdì mi wọn ṣe onísùnà wọn wá dúró pé kí n dọ̀bálẹ̀ fún wọn wàláhì máa dọ̀bálẹ̀ fún wọn ṣùgbọ́n mi ní ṣe fẹ́ lòmíì tó pẹ́ lòmíì tó ti máa ṣe fún yẹn kò sí ìwọ kò sí nǹkan tó lè mú mi tó bá ti bá mi ní ṣe mọ́mí àti dáàdì mi nìkan ni mo lè ṣe fún torí pé máa wọ pé wẹ́ mọ́mí àti dáàdì mi tó Ọlọ́run ló sọ pé wá wà sọ ìnà ìsáànà bí wàá lè dé ní ìsáànà n tó fà á nìyẹn pé iṣẹ́ dáadáa pẹ̀lú àwọn òbí ẹ̀ àdúgbò àkìlá òmò látàkùlá òmò ń fín mi ní ṣe ṣé ọ̀wọ́ láyé Ọlọ́run sọ pé n tó lè mú mi tí mọ́mí àti dáàdì mi ẹbọ nìkan ni mọ́mí àti dáàdì mi lè sọ pé kí wá ṣe tí máa sọ pé àpẹ níṣe ṣùgbọ́n pé yókù tọ́ba wa fọ́ọ̀sì mi pé kí n pé ìjọba yẹn o gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ fún wa ok wọ́n fọ́ọ̀sì mi ok mo ti gbọ́ mọ́mì ṣùgbọ́n mọ́mì mi àti dáàdì mi wọ́n ti kú kí mọ́mì mi dẹ̀ tó kú kí dáàdì mi tó kú wọ́n ti gbọ́ tí mò ń pè ń sún náà wọ́n ti gbọ́ yé torí mi èmi ọmọ líle confam látòkè délẹ̀ confam mi ọmọ líle ni mí mo wá yí padà mo wá jẹni jẹ́ pé màá máa sáré lọlé nígbà tí mo yí padà tán mo máa sáré lọlé èmi máa wá láta agége máa wá bá mọ́mì mi pọn mi Lagos Island drum bíi 6 sí 7 ló wà lókè àbí 8 ló wà lókè ilé wa mo máa pọn mi látàlẹ́ títí ìdájí ni màá lọ bá wọn pọ́n sókè inú mọ́mì mi àti dáàdì mi dùn sí mi ni pé ọmọ yìí Ọlọ́run máa ṣàbà fún ẹ lálùbáríkà pé pọ́ńpì máa ń ṣe òṣìṣẹ́ èmi máa lọ máa gbé kẹ́ẹ̀jì 25 mítà méjì máa fà báyìí máa gbé lọ sókè kẹrin òkè karùn máa lọ máa dà síbẹ̀ fún wọn tí bá ti dà máa tún padà wá sálẹ̀ máa tún máa pọ́n máa lọ máa bọ̀ máa lọ tómi yẹn bá ti fẹ́ tán tí bá ti pọ́n tán ìdájí mo tún ti sá lọ lé kéwú máa sọ fún mọ́mí mi àti dáàdì mi pé mọ́mí tómi yìí bá ti fẹ́ tán tó bá ti kú dúrọ́ọ̀mù méjì ẹ̀ ti tẹ̀ pé mi ò kì í ti máa sáré bọ̀ o wọn lókè àwọn ti gbọ́ máa wá sá eré wá àti ọ̀bá wọn pọ́n mi tí bá rí mọ́mí mi lọ́fẹ̀ẹ́ kí wọ́n mọ́mí kí má bàbẹ̀ wálẹ̀ máa sáré so mọ́ wọn dáàdì mo ti so mọ́ wọn ìdọ̀bálẹ̀ mo ti fi gbé ìdọ̀bálẹ̀ sẹ́gbẹ̀ ọ̀rọ̀ pé mo pọ̀ ẹ̀rásà síbẹ̀ mo ti so mọ́ wọn understanding làwọn àfi beat system yẹn gbàtí mo dé láti London mọ́mí ní ìdọ̀bálẹ̀ mo so mọ́ wọn ni píam sáyìn inú mi dùn kí ni kọ ọ̀rọ̀ pé ìdọ̀bálẹ̀ àti yọ́sẹ̀gbẹ̀ àti yọ́sẹ̀gbẹ̀ mo ti fi ikọ̀ ni mo fi páàsì ìdọ̀bálẹ̀ sẹ́gbẹ̀ mo fi núdúdù mo fi mú dọ̀bálẹ̀ mo fi gbé sẹ́gbẹ̀ mú gùn ní ẹ àwọn òbí àmọ́ abẹ́sọ̀ ọmọ ẹgbẹ́ mi gbà wàlẹ́dínà kọ́lá ni wàá nìdẹ́ ní òfin àtẹ̀yìn ọmọdé pé ẹ ṣe sú àwọn òbí wáyé lákàá mi kò ní dáa fún ọ̀nà òní ṣoríire Ọlọ́run tún ṣe àmì sí pé òní ṣoríire òbí ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ òní ṣoríire òun ṣàgídí òun gbòbí ẹ lẹ́nu òun ṣe ṣú àwọn òbí ẹ̀ òní ṣoríire kí ló rí òní ṣoríire òun gbọ́dọ̀ gbọ́dọ̀ fún bí ẹ lẹ́nu so Kútùbù wá lọ kúnlẹ̀ ó lọ bẹ̀rẹ̀ síwájú àfa ẹ̀ kàkà kó pọ̀ tàkó ṣe pé àwọn àfa wa yóò ti gbọ́yé ni Ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà ìgbà tí mo lọ bẹ̀ mo bẹ̀rẹ̀ báyìí tí mo fi ń bẹ̀bẹ̀ ni tí mo fi ń bá wọn sọ̀rọ̀ ni tí mo fi ń bẹ̀bẹ̀ lọ́wọ́ wọn ni ta ló fẹ́ nù ẹ̀ mo fẹ́ lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ní mo fẹ́ lọ kí Aláàfin Ọ̀yọ́ mo sọ Aláàfin Ọ̀yọ́ èmi ò ń dọ̀bálẹ̀ mo bá àbá sọ mo sọ fún bàbá tó tọrọ wa èmi ò ń dọ̀bálẹ̀ mi ò ní dọ̀bálẹ̀ mo dìídì sọ katigaru ni katigaru mo ní mi ò ní dọ̀bálẹ̀ katigaru
mo ní mi ò dọ̀bálẹ̀ mi ní dọ̀bálẹ̀ máa dúró kí wọ́n báyìí máa nà wọ́n báyìí tí ó bá tẹ ẹlọ́run ẹ̀fìn mílẹ̀ kì í dúró lórí ọ̀nà mo tún sọ lórí program kan ní kí n wá bọ̀tí mi ní dọ̀bálẹ̀ tó tọ́ ni mi ní dọ̀bálẹ̀ láíláí tó tọ́ ni torí mi ò retí oore lọ́wọ́ anybody tó lọ́rùn lọ so kọ́lọ̀ ń tó máṣá ìṣíjú àná wà gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ jẹ́ ká appreciate ti Sheikh wa Sulaiman Farouk tán ṣe ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn ká bá wọn dúpẹ́ fún Ọlọ́run ká tún wá máa ṣàdúrà fún bàbá wọn bá lọ́rin pé bàbá wọn bá lọ́rin ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire bàbá wọn bá lọ́rin ló kú oríire eléyìí lọ́lọ́dọ̀ àbíkẹ́lẹ́wì ṣé èmi ló pè lọ́lọ́dọ̀ ẹ̀wọ̀ bọ́bọ́ àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ̀ ló pè mí lọ́lọ́dọ̀ àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ̀ olódi satellite méjì ẹ̀mí ò jẹ̀bi o àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ̀ ló tún wá bú mi èké ni o àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ̀ ló tún wá bú mi èké òun wọ̀ ìbàdàn bí ẹni wọ̀yọ̀ àwọn ló bú mi o mi ò jẹ̀bi o òun ló kọ́kọ́ pè mí nípa ẹwọ orúgbọ́n wèrè nísìnyí ó tún pè mí lọ́lọ́dọ̀ àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ̀ ó máa dùn ẹ́ gan má wọ̀rì wàá rí máa bẹ́ẹ̀ gbé mọ́tò ẹ̀ sí àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ̀ mi ní blọọkì ọkọ mọ́sọ́ ọkọ mi ní blọọkì àwọn ìbàdàn bí ẹni kí ni o bí ẹni wọ̀yọ̀ tí ìwọ sáláfì kan bá wà bọ́ta kan ní òun fi èébú ara búyàn ó takò Islam òun ṣe máa sọ fún mi pé ẹwọ orúgbọ́n wèrè ní ẹlẹ́bọ́tà sí ẹni akẹ́kọ̀ọ́ tó kọ̀ rí ẹ̀ ò pé kó ṣì lọ. ẹja pílẹ̀sì fídíò Sheikh wa Sulaiman Farouk kí tó pojú ètò dé bismillah. Béèyàn ọba jẹ́ èèyàn yóò jẹ́ èèyàn séèyàn kágé sísá sùn ni gbogbo àwọn tí dé èèyàn ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀tí ẹ̀ jẹ́ gbogbo ìtẹ̀tẹ̀ nìkan mọ́lẹ̀ ga ni tí ọba jẹ́ gbogbo ń kárùkù náà ń jẹ́ ayínú ẹmọ tẹ́ǹsì bí ń bá wá ṣẹlẹ̀ wọ́n ní àsìsọ kò tó àsìgbọ́ pé Ọlọ́run má jẹ́ ká sì sọ Ọlọ́run má jẹ́ kí ẹ̀sìn wọ́n sì wá gbọ́ bí n bá wá ṣẹlẹ̀ táwọn bá wá rí táwọn mú bẹ̀ lọ́wọ́ wọ́n ní ẹ̀yìn ọba dé fíyàfà àwọn tó tún dààmú bẹ́ẹ̀ ní ọba jẹ́ èèyàn láyé yóò jẹ́ èèyàn bí wọ́n bá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́hun ọ̀rọ̀ àtúnwájáde àtúnsọ ẹni bẹ́ẹ̀ náà pọ̀ ọdẹ àmọ́kù nǹkan mi jẹ́ gbogbo ẹ̀yin tí ló bá ń bí o tọ́ pé èmi náà lẹ́ ń gbìjà yìí pé àgbàfẹ́ẹ̀sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́ẹ̀sì o kò yẹ ká àgbàfẹ́ẹ̀sì kó wí adúrú tó léye mo á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo wí iṣẹ́ mo á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́sẹ̀ Ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yin náà ẹ foríjì mi ẹ jára nǹkan mi ẹ jára nǹkan mi. sotigba Sheikh Sulaiman Farouk sọ pé bàbá mufti wọ́n ní kọ́lọ̀ foríjà wọn gbogbo èyí tó ẹ̀yin náà tẹ́yìn náà torí tàwọn lẹ́sẹ̀ àwọn orí lẹ́bí ṣe fáwọn ókè ẹ̀yin náà má bínú kí ló tún kú tó fẹ́ kò tí sọ dáadáa mi ì tí gbọ́ lẹ́nu ẹ̀ ṣá ìkan ọ̀fọ́nù kan ó ní ìgbéraga ló fi sọ mo ní tó ìgbéraga ló fi sọ mo ní kí wọ́n báwo lè sọ orí ẹ̀ ò pé ṣé àní ẹ fi awòbàdàn bí ẹni wọ̀yọ́ lẹ̀ ẹ fi awòbàdàn bí ẹni wọ̀yọ́ lẹ̀ báwo lè fẹ́ kó báwo lè irú àwọn eléyìí sì irú wèrè àwọn ìbàdàn bí ẹni wọ̀yọ́ yìí ń tán fẹ́ ni pé abáṣọ ẹ̀gbọ́n Farouk o wọ́n gbọ́dọ̀ pa á ní wèrè ní ṣé bọ́lá òun ṣe ọ̀pẹ́rẹ́tì nìyẹn ṣé ìṣe Ọlọ́run nìyí tẹ̀yìn ṣe yẹn ẹ̀yin wèrè Salafi 1990 torí ara wọn ni mo mọ̀ dáadáa lára wọn mọ̀ gúnmùs
lára ọmọ gúúsù tó ń tẹ̀lé àwọn wèrè yẹn ni ara ọmọ gúúsù ni ara àwọn ọ̀fọ́nú dọ̀gọ̀dọ̀ tó ń tẹ̀lé àwọn òpònú yẹn ni kí ló expect káfà sùn ẹ̀mọ́ Faruku ṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé kan túbà wọ́n lè ti túbà àbọ̀mọ̀ báyà Kùránì lọ sọ innal ladina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun ila man taba wa aslahu wa bayyana fa ulaika atubu alayhim wa ana tawwabur rahim innal ladina kafaru wa matu wa hum kuffarun ulaika alayhim la'natullahi wal malaikati wan nasi ajma'in khalidina fiha la yukhaffafu anhum al-'adhab wa lahum yunsarun ala innal ladina yaktumuna ma anzalna min al-bayyinati wal huda Ọlọ́run náà wọ́n ti pa àti fòdodo wọn tó wá fi òdodo sábẹ́ àwọn sọ ẹ mọ̀ pé àwọn afá yín gan àwọn dòkúrù yín jákujáku wọ́n ti mọ̀ pápá sọ̀rọ̀ ẹ̀mọ́ Faruku sọ̀rọ̀ yìí ti pẹ́ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rì èmi ni mo kọ́kọ́ sọ tí mo kọ́kọ́ takú àfàsùn ẹ̀mọ́ Faruku lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ yìí gbọ́dọ̀ àwọn afá yín wà gbà yẹn òpònú ọ̀nà àwọn ọ̀bàdàn bí ẹni wọ́n mú sí àwọn ọ̀bàdàn bí ẹni wọ́n mú sí wọ́n ló gborúkọ fún ẹ o àwọn ọ̀bàdàn bí ẹni ẹni sábà bí 1990 jẹ́ blọọkì ẹ̀ mú àlè wèrè kan tó wá bẹ̀ gbòmí ó ní sí tù ẹ̀ jẹ́ blọọkì ẹ̀ wọ́n ti blọọkì ẹ̀ mú àlè àwọn ọ̀bàdàn bí ẹni wọ́n mú sí ọlọ́ọ̀ni nàlẹ́ni náà yẹ túmọ̀ náà máa ń záyé náà mílíọ̀nù báyìí náà tì wà lè múdà ọ̀nà àwọn jẹ́ pàdé fòdodo wọn tó wọ́n fi òdodo sábẹ́ àwọn sọ tó wọ́n lè sọ òdodo ọ̀hún ayé òdodo gbogbo ntí ẹ̀kọ́ sọ pé eléyìí lọ́nà eléyìí oṣù ọ̀nà ẹ má ṣe bọ́ o ẹ má kẹ́yìn sọ ọlọ́run o ẹ má jẹ́yàn kó tó tó pa ẹ jẹ́yàn o tí ẹ̀kọ́ sọ jáde tó sọ jáde tí ẹ pé nǹkan mi ni wọ́n á sọ tí ẹ pé gbogbo tọ́lọ̀ tí ẹ̀kọ́ sọ ọ́n àìdí nǹkan mi ni wọ́n sọ innal ladina yaktumuna ma anzalna minal bayyinati wal huda àti tọ́sọ́nà ọlọ́run wọn ò fi wọn àwọn èèyàn pélé lọ́nà min ba'di ma bayyanahu lin-nasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun ọlọ́ni ulaika yal'anuhumullahu àwọn yẹn làwọn ọlọ́wọ̀n ní jó dáa fún ó dàbọ̀ mo káyà yẹn dáadáa tẹ̀lé ulaika yal'anuhumullahu àwọn yẹn làwọn ọlọ́wọ̀n ní jó dáa fún wa yal'anuhumul la'inun àìní dáa fún gbogbo àwọn tó ń ṣépè wọn tó máa ṣépè lé wọn olórí burúkú ni ẹ wọn háìdì òdodo sólódó ọlọ́ni ńlá mọ́tàbà fẹ́ tó bá túbá nù wọn wàásù làwù tó wá ṣe àtúnṣe làfáàsùn ẹ̀mọ́ Faruku ṣe ní bàbá mufti òun náà ṣe àtúnṣe ní bàbá mufti ṣe yìí o ilá mọ́tàbà àbẹ́ tó bá túbá nù wọn wàásù làwù tó wá ṣàtúnṣe wà bá yanu tó fi wọ̀n pé táwọn ń sọ nìyẹn àwọn dẹ̀ ti ṣàtúnṣe ẹ̀ pé lórí pé ókè ká máa jẹyàn ká tó jẹyàn ká kẹ̀yìn sọ́lọ́hùn ká bá wówó ká bá lówó tó ká bá kọjú sọ́lọ́hùn gbogbo táwọn sọ yẹn àwọn kò jẹ ìsọkúsọ ni wọ́n ti kó jẹ kí ló kù tó tún fẹ́ wàásù làwù wà bá yanu tó tún wá fún wọn pé yẹ́sì táwọn sọ rè ṣèbí táwọn pariwo ti pẹ́ nìyẹn ẹ̀yin òpònú ọ̀jẹ̀ 1990 ọ̀fọ́ fún gbé mu àwòbàdàn bí ẹni wo pàǹgùfò ní pààn ọlọ́run ní wù láyìíká tó wá ti wá túbá ìlànà tábà wá sí làwọn wà bá yanu tó wá fi wọn pé lẹ́nu fáwọn láyìíká túbà lé àwọn èèyàn máa gbá túbà wọn wàá náà ta wà lùrọ̀ yìí ṣó o gbọ́yé ni sórí yẹn ò pé ni sórí yín dàrú ni ọlọ́ni nàlẹ́dínà káfàrú àmọ́ túwà òun kò fàrù ọlọ́ni àwọn ẹjẹ́ pé wọ́n ṣá ìgbàgbọ́ kàkà kó tó sọ ìsọkúsọ tó sọ tó yẹ kó jẹ wọn ò kó jẹ wọn máa kú sórí ẹ ọlọ́ni wùláyì kàlẹ́ ìlànà tó láàyè àwọn yẹn làwọn ọlọ́wọ́n ọba máa ṣépè fún kò ní dáa fún wọn ni mọ̀láyì kàtì àwọn mọ̀láyì kàtì máa ṣépè fún kò ní dáa fún wọn náà sì àjùmọ̀ yìí àpapọ̀ àwọn èèyàn náà tún máa ṣépè fún pé kò ní dáa fún ọlọ́wọ́ ní họ́ọ̀lì náà fi yá a máa bá gbére láàyò ká fáfù á ní òmùlẹ̀ àṣà àwọn ọlọ́wọ́ ò ní ṣe ìyà yẹn ní lighting fún àní ṣe ń bẹ́ndẹ́rẹ́ fún wàhálà òun yóò sọ̀rọ̀ kò tún wá ní lálárùn ṣe kọ̀ọ̀kan àbá bàbá wa mufti dúpẹ́ fọlọ́run bàbá wa mufti àbáyé dúpẹ́ fọlọ́run àbáyé dúpẹ́ fọlọ́run àbáyé dúpẹ́ fọlọ́run àbáyé dúpẹ́ fọlọ́run
alihamudulilayi rabbil alamin bàbá mufti inú wa dùn sí yín àfọwọ́ ṣe Kamilu wọ́n tàn bá dé láti London àwọn bọ̀ wá kì í kó tó di pé wọ́n dé èmi gangan bọ̀ wá kì í èmi gangan mò ń bọ̀ láti wá kì í ó yẹ kí n ti wá kì í ti pẹ́ ẹlòmíràn ló bá ó ti lọ rí àfàsùlà ìwọ̀n Faruku rí wàláì tàláì súnmọ̀bí láì lẹ́sí láì láì láwùwà mi ò rí wọn rí báyìí fast and fast mi ò lọ kí wọn rí fálà mọ́tò láì alárìíká síbi mi ò dọ́dọ̀ wọn rí mo máa ń gba iwájú ọ̀dọ̀ wọn kọjá torí pé mọ́sìkì wa tó wà lákùúté tí bá ń lọ ọbẹ̀ mo máa ń gbàgbé wọn máa tẹnu kọjá gborí bíríjì ọ̀dọ̀ wọn kọjá lọ píàn mi ò yá rí mi ò yá kí wọ́n rí ṣùgbọ́n mo mọ̀ọ́dọ́ wọn láṣẹ ọlọ́kùnrin bọ̀ wá kí ṣe pa Sulaiman Faruku inú mi dùn pé àfáwà Dr. Alifulani ọlọ́wọ̀n ní jára kìí láíláí ọlọ́wọ̀n ní we be expecting you àbúrò mi